Mo fẹ́ sọ̀rọ̀ ìyànjú fún àwa ọmọ Yorùbá àti àwọn tó jẹ́ celebrity wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní, mo fẹ́ sọ̀rọ̀ ìyànjú fún àwa ọmọ Yorùbá àti àwọn tó jẹ́ celebrity wa. Tí ẹ bá wò ní ẹnujọ́ mẹ́ta yìí, àwọn misunderstanding, àwọn rift tó ń ṣẹlẹ̀ ní agboolé àwọn celebrity wa àti nínú àwa Yorùbá, ẹ̀rí pó pọ̀ ní kòpẹ́kòpẹ́ yìí, àbí kí ní èyí tó ń trend lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ Portable àti Àṣàkẹ́. Tí a bá kúrò níbẹ̀, tí a bá sọ nínú movie, àwọn film industry, àwọn obìnrin, ẹ̀rí pé oríṣiríṣi náà ni à ń gbọ́ níbẹ̀. Tí a bá lọ sí Fuji, ẹ̀rí pé oríṣiríṣi ni à ń gbọ́ bẹ̀. So kí ló dé fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni wípé ní situation tá bára wa lórílẹ̀‐èdè Nàìjíríà, àfi tí a bá fẹ́ tanra wa, àwọn celebrity yìí ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe role model. So a ní láti máa bẹ̀ wọ́n pé kó wà watchful fún àwọn nǹkan tí wọ́n bá ń ṣe. Àmọ́ kò ń ṣe ìjà, kò dẹ̀ ń ṣe èébú iye tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe. Nítorí àfi tá bá fẹ́ tanra wa, kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára. But tí àwọn situation yìí bá ti ṣẹlẹ̀, a ní láti sensitize ara wa ni. Kò ń sọ̀rọ̀ èébú. A ní láti máa sọ̀rọ̀ ìwúrí. A ní láti máa sọ ìdí tí a ní láti máa jẹ́ ká hùwà dáadáa. Àgàgà àwọn tó bá lóore ọ̀fẹ́ láti jẹ́ celebrity. Torí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń wò wọ́n. Tẹ́ bá wo àwọn ìjọba wa, wọ́n ti bastardize system. So ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n ti lè ráyè sọ pé wọ́n nurture ọmọ, torí wọ́n á lọ fún oníkálukú ń ṣe hílàhílo láti wá nǹkan tó máa jẹ. So bá fẹ́ bá kọ̀, àfi tá bá fẹ́ live in denial. Mo sọ àwọn ọ̀dọ́ ló ń wò àwọn celebrity tó ń rí wọn as role model. Àgàgà èyí tí ọ̀rọ̀ phone, ẹ̀rọ alágbèéká ti jáde àti internet. So ìkó òbí gan tiẹ̀ ní time láti teach wọn mọ́. Tí èèyàn ò bá ṣọ́ra, àwọn ọmọ gan máa padà rí pé tí òbí yẹn pọ̀. So one way or the other, a ní láti máa bẹ̀ àwọn tó tọ́lọ̀ ń fún ní oore ọ̀fẹ́ láti jẹ́ role model celebrity pé kó gbìyànjú. Ẹ wo orú misunderstanding tó ń wáyé láàrin Portable àti Àṣàkẹ́ àti orú wọn bẹ́ẹ̀. Mi kò fẹ́ fi tí wọ́n sọ̀rọ̀, kò ń ṣe pé bí àwọn gan ni ó kí ló ń pè ni mò ń bá wí. Tẹ́ bá wo irú Alhaji Wasiu Ayinde pẹ̀lú àwọn àfà, irú gbogbo wọn kìíní. Àwọn ẹ̀yà tó kù, negative impact táwọn kìíní máa ṣe fún wa ni pé àwọn ẹ̀yà tó kù wọ́n máa rí àríṣà wa. Wọ́n máa rí àríṣà wa. Ẹ̀dẹ̀ rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ọmọ Yorùbá náà bá fẹ́ jáde tó fẹ́ sọ̀rọ̀, a kì í lè embrace culture wa, a kì í lè embrace kíní wa. Rather a máa bára wa jà, a máa búra wa, a máa sọ ohun tí ò dáa. Lóòótọ́ kò síbi tí ìṣe ò sí. Àmọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti understand pé ẹ̀yin tẹ́ jẹ́ celebrity yìí, nǹkan tẹ́ bá play, àwọn role tẹ́ play, òun ni ó máa ní much impact fún àwọn èèyàn tó ń bọ̀ lẹ́yìn yín. Ìdí tẹ́ ní láti ṣe jẹ́jẹ́ ni wípé àwọn tó jẹ́ celebrity tọ́lọ́run padà ń ṣàánú fún wọn sìn. Ẹ wo bí tó ti ń hustle ẹ̀ bọ̀, tó jẹ́ pé wọ́n get it right. Tí a bá ní ká wò ní movie industry, tó jẹ́ pé láti bí last 5 years àbí láti bí 7 years lọ́lọ́run press ń ṣàánú àwọn Yorùbá. Eléyìí ṣe pé bẹ́ẹ̀ èèyàn wà xenophobic or tribalistic. Mi ò understand nǹkan tí àwọn èèyàn máa fi ń sọ̀rọ̀ pé tribalistic. Ní tá bá ń sọ̀rọ̀ pé ká pọ́n ẹ̀yà ara wa lé. Ọlọ́run dá wa ní ẹ̀yà àyà,
Ọlọ́run náà ló ti already demarcate, ló ti already gbé tribe kalẹ̀, if not ó yẹ kí gbogbo wa jẹ́ nǹkan ẹ̀yà kan ni àbí race kan ni. So fún Ọlọ́run láti lè jẹ́ ká jẹ́ ẹ̀yà lọ́tọ̀ọ̀tọ̀, kò ń lè téèyàn bá wá ń sọ pé òun sọ̀rọ̀ ń pa ẹ̀yà ẹ̀, eléyìí ò ń ṣe pé yẹn ń try láti ṣe kínní. Ẹ wo bírò àwọn ẹ̀yà Igbo tó ti ń run ní Yorùbá industry, movie industry lẹ́ pé bírò àwọn máa ń sọ òyìnbó, most wọn ni wọ́n mọ̀ lágbàáyé, culture wọn ni wọ́n fẹ́ mọ̀, tó dẹ̀ jẹ́ pé deep down èmi máa ń tẹnu mọ́ Yorùbá race. Eléyìí ò ń ṣe pé mi ò ní sọ̀rọ̀ race ẹlòmíì láti tẹ́ńbẹ́lú, but kí n máa pọ́n race mi ẹ̀yà mi lé, mi ò rò bẹ́ẹ̀ ohun tó jẹ́ ohun aburú ni. Yorùbá culture àbí ẹ̀yà òun ni best. Ìjọ tí Yorùbá bá get it right l'Africa, ǹjẹ́ l'Africa máa wà okay, ǹjẹ́ l'Africa máa settle. Anybody can, because anybody can sing nǹkan tó bá feel. Eléyìí ò dẹ̀ ń sí láìfi, oníkálukú náà lè pọ́n ẹ̀yà ilé. A ti rí àwọn example over the years nǹkan tí Yorùbá ń ṣe. Irú film industry for instance tí mò ń sọ yìí, àwọn ẹ̀yà Igbo ti ń fìgbà kan jẹ́ front liner tó yẹ pé òun ni wọ́n mọ̀. Ọgbà tí Yorùbá fẹ́ jáde, ẹ kọ́kọ́ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa ń gbà yẹn, bàbá wa Ògúndé. Nígbà táwọn máa jáde tó máa bẹ̀rẹ̀ tiwọn, gbogbo ayé ló mọ̀ wọ́n. Nísìn àwọn Igbo ń ṣe try, wọ́n gbórúkọ Nàìjíríà ga. Gbogbo tí ó tún máa kàn pé Yorùbá ti fẹ́ jáde, Yorùbá nítorí ẹ̀ ni wípé nǹkan tí a ní láti understand ni pé tí èmi dẹ̀ fi ń gbàdúrà kọ́ ló ń jẹ́ ká get it right ni pé téèyàn bá nífẹ̀ẹ́ ìyá yẹn, téèyàn bá lọ study ẹ̀, torí ẹ̀ ni pé tá a bá sọ pé Yorùbá máa ń dára wọn àbí kíní, nǹkan tó wà nínú tribe wa yẹn ó heavy, tribe wa jinlẹ̀. So possibility wà pé irú àwọn misunderstanding jẹra ẹni lẹ́sẹ̀ lè máa wáyé torí tribe tó rich gan ni. Nǹkan tá a bá fẹ́ ṣe lọ́wọ́ gbogbo nǹkan tó ọmọ Yorùbá bá fẹ́ ṣe, ó lè pẹ́ ká tó jáde. Bí tá a bá máa jáde, a máa ń top. Ọmọ mo fi ń bẹ̀ wọn tó jẹ́ celebrity pé kó jọ, kó understand ọ̀rọ̀ ìjà kọ́lá need mọ́ sìn, torí ẹ̀yin ni most àwọn èèyàn ń wò gẹ́gẹ́ bí role model. Ẹ wo gbà tí àwọn bàbá Ògúndé ń ṣe film, ẹ wo ibi tó gbèdé, ẹ wo gbogbo recognition tó fún wọn láàrin bíi 7 years 10 years. Mr. Afọláyan lọ wọnú Netflix táwọn ti wà nínú ẹ̀ tipẹ́tipẹ́. Fúnkẹ́ Akíndélé ló kọ́kọ́ kúrò nínú àwọn Yorùbá pé ká kàn ṣe normal Yorùbá movie tó máa wọnú ẹ̀. Ẹ wá wò láàrin ìgbà yẹn sìn dé irú last one ìtàn ṣe tó jẹ́ pé àwọn Yorùbá, àwọn Fẹ́mi Adébáyọ̀, Lateef, gbogbo nǹkan tí Yorùbá fẹ́ ṣe. So ẹ wo kí ló ń pè Chanao, gbogbo bíi 25 years ago 22 years ago, Chanao là ń gbàdúrà pé kọ́lọ́ jẹ́ ká lọ gbà tí Mr. Adéwálé Àyùbá tó lọ ń gbà yẹn ṣe 2004 or 5, so I don't know, àbí 3. Gbogbo àwọn Idris Abdulkareem, Chanao, but ẹ wò ń sìn nígbà tí ọ̀rọ̀ Grammy ó ṣe Grammy yìí sìn, ẹ gbogbo àwọn ọmọ Yorùbá tó ti wà ń bẹ̀ tó ti gbà, even Burna Boy, ẹ rí i pé kò jọ bí ẹ̀jẹ̀ Yorùbá, kò yẹ ẹ̀kọ́ ni fún Fẹlá, ó jó pẹ̀lú Fẹlá, whatever. So anything Yorùbá, Tems, Wizkid, so àti sọ film industry, àti sọ music, tá a bá wo ní politics nígbà tá a wà ní regional system, ẹ wo road tí bàbá Akíntọ́lá àti Awólọ́wọ̀, gbogbo àwọn people yìí, ẹ wo nǹkan tó sọ Western Nigeria di, tó jẹ́ pé àwa gan fún àwọn federal lówó ni, a máa ń yá wọn ní grant. Ebo tí ló tún kù tí mo fẹ́ sọ bí a ṣe rí ni, but problem tá a máa náà sí ìran Yorùbá náà ni wípé tí ẹ̀yà mi bá fẹ́ bá wa jà, tá a bá jẹ́ one tẹ́nu wa bá kù, a máa kún ká òun wọn tẹ́ lè withstand wa. But ibi problem ta ni pé àwa ara wa náà la máa ń bára wa jà, ìyẹn dẹ̀ ló máa ń pa wá gan. So mo fi kọ́kọ́ fi bẹ̀rẹ̀ àwọn Portable àtàwọn kìíní.
ìgbà wo ni music yín bẹ̀rẹ̀ sí ń ṣe gbogbo bíi 20 years ago 35 years ago ẹ̀ ń bẹ Ọlọ́run pé k'Ọlọ́run jẹ́ kó gbọ́ yín all over the world. Ṣé bá wọn ṣe nísìnyí tí wọ́n ń ṣe a máa ń sáré gbàgbé náà ni ó máa ń sáré sú wa. Èèyàn máa gbọ́ àwọn èèyàn jáde gbogbo wọn Àṣàkẹ́ àwọn guys ẹ ti ń jẹra yín lẹ́sẹ̀. Ìwọ tó jáde under 2-3 years o máa ní side of your story but àwọn kankan wà tó jẹ́ kí kéèyàn náà ní láti understand tó ń sọ nínú interview ẹ̀ pé òun right Ọlámídé Kómídé last 5 years. So tá a bá máa sọ àwọn ọ̀rọ̀ yìí ká sọ pé ká má máa mention name àbí ká má máa wà sided nígbà mi láti tu ojú oníka mẹ́sàn-án kà to set as a deterrent fún àwọn tó ń bọ̀ lẹ́yìn. Iye Likesh ṣe the same thing fún Ọlámídé. Kò ń ṣe pé bí amújẹ́ Ọlámídé fan àbí mi ò Àṣàkẹ́ mo like orin Àṣàkẹ́ ju any of kìíní lọ. But tá a bá ń ṣe àwọn nǹkan tó jẹ́ pé nǹkan tẹ̀yìn ṣe ń sìn àwọn tó ń bọ̀ lẹ́yìn ló máa affect. Ọlámídé sìn tínú yẹn bá bí táwọn èèyàn ń contact ẹ̀ tó rò pé bí ẹ̀kọ́ máa ń lòyàn just like èmi náà lè feel the same thing. So ẹ̀yin tẹ́ jẹ́ celebrity ẹ máa understand ẹ jọ̀ọ́ ká máa bẹ̀bẹ̀ ẹ má jẹ́ ká máa entice pẹ̀lú nǹkan tí this is kọ́ táwọn ìjọba wa ṣe tí kò sí lè sọ̀rọ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀gan sí mi ó náà nǹkan tí èèyàn mọ̀ tí èèyàn ò lè sọ nípa ọ̀rọ̀ ìjọba. Ẹ wúru very dark man tá a bá wò ń sìn mi ò lè pè ní Jesus of our time Prophet Muhammad of our time but àwa dúdú la máa hate nítorí kíni nǹkan tó dáa kò gbọdọ̀ ṣẹlẹ̀ látọ̀dọ̀ dúdú. Ọ̀rúnmìlà Ọbàtálá àfẹ́ gbọ́n tó rà gba àwọn religion mùsùlùmí ni mí but bí mùsùlùmí mi kò dé kí n má mọ̀ pé bí Ọ̀rúnmìlà bẹ́yà Ọbàtálá bẹ́yà Èṣù bẹ́yà Ṣàngó DNA wọn ni mí. Mi lè má ṣẹ̀sìn yẹn kò ní pé torí mo jẹ́ ọmọ Yorùbá dandan kí n ṣẹ̀sìn bílẹ̀. Ibi tá a ti ń tọ́ra wa ni ẹni tó dẹ̀ ń ṣẹ̀sìn bílẹ̀ kò mí ni kó nífẹ̀ẹ́ Yorùbá jù mí lọ. Èmi tí mi dẹ̀ ń ṣẹ̀sìn Arab mùsùlùmí yẹn ò mí pé mo máa jẹ́rú Arab. Ẹ jẹ́ ká máa yan ẹ̀sìn ọ̀tọ̀ passion ọ̀tọ̀ but anything kan tó bá ti jẹ́ dúdú because kí ni àwọn Jésù àwọn ànábì àwọn people yìí ṣe nígbà tí wọ́n tó fi make wọn special. Wọ́n jẹ́yàn tó dáa wọ́n nífẹ̀ẹ́ aráàlú wọ́n wà bias. Nǹkan tó lọ́n fi ṣẹ̀dá wọn nìyẹn. Kí ni àwọn bàbá tiwa náà ṣe but a máa sound bẹ́ẹ̀ ni pé kó má pè wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ ni pé ó ná nǹkan tó kọ sílẹ̀. Tí àwọn kan bá gbà wọn lóríṣà ìwọ lè gbà wọn bàbá kó má gbà wọn lóríṣà náà. Àṣà nínú àwọn ẹ̀sìn tó kù náà a máa rẹ́ni tó jẹ́ pé ọmọ Israel ó máa mọ̀ pé legend ni Jésù legend ni but ó lè sọ pé òun ò follow òun ò ṣẹ̀sìn ẹ̀sìn tó mú wá but kò ní sọ pé kò ń ṣe ọmọ Israel kò ń ṣe ẹ̀jẹ̀ òun. So ó lè má ṣe Ọbàtálá ó lè má ṣe Ọ̀rúnmìlà ó lè má ṣe Ṣàngó ó lè má sìn wọ́n but you should know that tó bá ràn ní DNA kò lè lọ mú Arab láyé kò dẹ̀ lè mú Jew àbí àwọn Israel. Mo gbà wọ́n bàbá mo gbà wọ́n legend mo gbà wọ́n lọ́ba but mo dẹ̀ gbà wọ́n ní òrìṣà. Another thing ẹ máa mọ̀ pé òrìṣà because ẹni tí òrìṣà dẹ̀ ń tọ́lọ́run dá tó ṣà wọ́n dá orí kò ń ṣe orí yìí là ń pè kó tó di pé à ń pè Ọlọ́run. Reverend Ajayi Crowther mo ti sọ gbogbo eléyìí tẹ́lẹ̀. Reverend Ajayi Crowther ló translate Ọlọ́run pé ẹni tó ń sọ̀rọ̀ ẹni tó wà lọ́run Ọlọ́run kì í pe Ọlọ́run gbogbo tá à ń bẹ̀rẹ̀ sí ń lo Ọlọ́run lè rí ọ̀rọ̀ gbólóhùn Ọlọ́run nínú èdè Yorùbá ní bí 400 years ago 300 years ago ó ṣẹ̀ wọlé ni. Olódùmarè Olódùmarè adẹ́dà aṣẹ̀dá nǹkan tá à ń pè ní Ọlọ́run àti orí. So ẹni tí Ọlọ́run dá ẹni orí ṣàdá orí lọ́lọ́run la máa ń pè náà bàbá máa ń pọ̀ Ọlọ́run. Èdè máa ń yí kò ń ṣe Yorùbá tá à ń sọ ìlọ́sọ ní 200 years ago 1000 2000 years ago kò ń ṣe Yorùbá Ifẹ̀ yìí ó ti yí gẹ́gẹ́ bí èdè máa ń yí
Yorùbá ń sè ní sin gbogbo nǹkan ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsán ẹ̀ka alẹ́, kò sí nǹkan tó ń pè bẹ́ẹ̀ ní gbogbo bíi 50-100 years ago. Kú ni ẹ kú àárọ̀, ẹ kú ọ̀sán, ẹ kú alẹ́, ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ewu ọmọ, ẹ kú àbọ̀. Kú majestic word ni kú ni Yorùbá máa ń lò. Àwọn ọmọ òtù òjíire a máa ní káàárọ̀. Kú ni a máa ń lò. Ẹ kú ọ̀sán, ẹ kú òwúrọ̀, ẹ kú òjò, ẹ kú ọ̀gìlìntì, ọmọ kú. So èdè máa ń yí, nǹkan máa ń yí ni. So ẹ jẹ́ kí I understand. So ibi orí very dark man mo ti lọ síbẹ̀ yẹn. Nǹkan tó bá jẹ́ dúdú àwọn ò kí ń value ẹ̀. Ẹ wo àwọn òyìnbó, tí òyìnbó tó jẹ́ bí ọmọ Amẹ́ríkà àbí Canada tó bá rí ọmọ German tó jẹ́ funfun, ó máa prefer ju ọmọ Amẹ́ríkà tó jọ ń gbé inú Amẹ́ríkà lọ tó jẹ́ dúdú. Kò rẹ̀ ń ṣe pé bí ó racist kọ́ nìyẹn. Ẹni tó dá wa tó ti pín wa lọ́tọ̀ọ̀tọ̀, kí la fẹ́ pe Ọlọ́run fún ara rẹ̀? Racist kọ́ nìyẹn. A ní láti nífẹ̀ẹ́ ara wa. Ìdí tá ní láti nífẹ̀ẹ́ ara wa ni pé fún ẹ̀yin celebrity lọ̀rọ̀ yìí bá wí o. Ìdí tá ní láti nífẹ̀ẹ́ ara wa ni pé position tí ẹ wà tọ́lọ́run ṣàánú fún yín. Ẹ rántí wípé transition ni. Ó wà trajectory, kò ń ṣe pé ó wà permanent. Ẹ ń gba Grammy Award, ẹ̀yin ti movie industry, ẹ ń ṣe dáadáa, wọ́n subscribe sáwọn kíní yín. Àwọn Africa countries tó kù náà, àwọn náà wish, wọ́n jealous. Èèyàn lọ wọ́n náà. So ibi tí ẹ bá ti ń bára wa jà, ibi táwa Yorùbá méjì bá ti ń bára wa jà, ará àta Olúwa bá wa jà kọ́ di fìtò àtàbá báyìí. Bọ́ ibi ká máa bára wa jà, ibi tá ti máa ń ṣàṣìṣe ni. Àwọn African countries tó kù náà of which kó jẹ́ pé ìlú tí wọn náà lọ ń pè báyìí. But ibi táwa ti ń bára wa jà, máa sleep. Kẹ́ lè mọ̀ pé ó easy láti sleep. Mi sọ̀rọ̀ Channel O pé 25 years ago best award time hope láti get ní Channel O. Kí ni nǹkan tó jẹ́ kí Channel O fọ̀ báyìí? Àbí kí ni? Gbogbo wa la mọ̀ pé nothing stays forever. Ìgbà máa ń lọ, ìgbà ó máa ń dé ni. But Channel O ti fọ́. But lára nǹkan tó jẹ́ kó fọ́ tí mo lè sọ ni torí mo ní oore ọ̀fẹ́ láti gbé ìlú yẹn dáadáa, South Africa. Rí bíi pé wọn gba tọwọn ẹ̀yà míì, àwọn máa ń ṣá ń lera, ó máa ń ṣe gradually. Investors a máa sá gradually. Àwọn tó jẹ́ bí àwọn funfun bẹ̀ àbáwọn èèyàn tó ń ṣe, kò sẹ́ni tó máa ń fẹ́ bá ẹni tó bá ti rí pé wọn like ara wọn. Ó pẹ̀lú mi ò ní fact bí nǹkan, but mo lè sọ pé ó pẹ̀lú pé nǹkan tó jẹ́ kí award yẹn lọlẹ̀. Téèyàn bá ti ń ṣe bíi pé kò sí ìfẹ́ àbí pé bí mi ò mọ̀ mi ṣe fẹ́ fọ́. But a ní láti wà careful pé àwọn èèyàn ń wò wá. Ẹni tó wà lókè àti jábọ́ ó easy. Industry tó wà òkè àti fọ́ ó rọrùn. Torí àwọn tó ń bọ̀, àwọn ìlú Ghana wà ń bẹ̀, Togo wà ń bẹ̀, Cameroon wà ń bẹ̀, Senegal wà ń bẹ̀. Ṣẹ̀rùbẹ́kọ̀ àwọn náà wish láti wà ní gbogbo position yìí. Àníjọ́ wo làwọn náà tó débẹ̀, àwa náà ti ń cry fún kinní yìí náà. So ẹ̀yà Yorùbá mò ń bẹ̀ nítorí tá a bá fẹ́ sòótọ́ ní gbogbo àwọn nǹkan tó ń top lọ́wọ́ ẹ̀ nílùú Nàìjíríà bí láfíríkà, Yorùbá ló ń lead. Entertainment, politics, whatever. Yorùbá ló ń lead. So tá a bá tó wá ń bára wa jà, gbogbo ibi tá a máa ti mọ, a ní láti máa ránra wa létí, ìránra ẹni létí lélẹ̀. Pé kí ló ṣẹlẹ̀ sáwọn bàbá wa lánàá? Kí ló ṣẹlẹ̀ sáwọn past? Nítorí tá a bá mọ àná, a lè mọ ẹni. Ìtàn ló máa jẹ́ ká mọ àná. Tá a bá mọ àná la máa mọ bí ẹni wa ṣe rí. Ó dẹ̀ máa jẹ́ ká mọ ibi tó la wa ń lọ. Bí Western Africa ṣe dá tó, ẹ wo ìgbà tí wàhálà bẹ̀rẹ̀ láàrin Western region bó ṣe dá tó. Ẹ wo ìgbà tí wàhálà bẹ̀rẹ̀ láàrin Akíntọ́lá àti Awólọ́wọ̀. Rabaraba ẹ̀ kò tí tán lẹ̀ dàárọ̀ ẹ̀. Ọ̀wọ́n tí ẹ wo bàbá wa Òbí
àti bàbá wa King Sunny Adé, àwọn náà ní ìgbà tí wọn náà ní misunderstanding wọn, bọ́n torí títí wọn ò severe. Àwọn méjèèjì jọ exist, àwọn méjèèjì jọ live, wọ́n jà, wọ́n rivalry, orogún wò wáyé, but wọn ò jẹ́ kó wọlé, wọn ò jẹ́ kó wà too severe. Ẹ wo bàbá wa Barrister àti bàbá wa Kollington, bí títí wọn ṣe pọ̀ tó, Rabarabẹ́ ò tí kúrò ńlẹ̀ nínú agboolé fújì di àárọ̀ ẹ̀, kò tí kúrò ńlẹ̀. Èyí ló fi jẹ́ kí n rò pòkè tàbá encounter wọn kí ni way forward. After a fẹ́ tán ra wa ní way forward, àbí ọ̀rọ̀ ta lè sọ ni àwọn tó jẹ́ celebrity ìlànà láti máa báwí, yálà ọ̀dọ́ wọn, yálà àwọn tó ti dàgbà nù wọn. Ẹ̀yin ńlá láti pè ọmọ fi sọ pé ọ̀rọ̀ ìyànjú fún àwa Yorùbá, torí àwọn celebrity náà Yorùbá ni wọ́n, and pàápàá jùlọ fún àwọn celebrity wa, torí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tá à ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àpọ̀. Ẹ wo ní Amẹ́ríkà, Tupac àti Biggie tí wọ́n consider as one of the greatest. Gbogbo àwọn tó wà ń behind kìíní yẹn lénìí, báwo ṣé ó jẹ́ benefit fún Tupac àti Biggie family àbọ̀ ayé àwọn fúnra wọn? So gbogbo wọn celebrity tó jẹ́ pé wọ́n fẹ́ máa bára wọn jà, báwọn Yorùbá tó ń fẹ́ máa bára wọn jà, kó wọ́n rántí gbogbo ibi tí kìíní máa negative impact, torí Yorùbá jọ nìyí, ó máa severe. Kò yẹ pé bí ará àtàlẹ̀ ń bá jà, tí ẹ̀yà méjì àgàgà wa Yorùbá tó bá ṣẹlẹ̀, ó máa ń lọ débi pé ó máa ń pọ̀. Mi ò fẹ́ fẹnu sọ negative, but ó máa ń pọ̀. So mo fẹ́ rọ̀ wá ni, ẹ wo bàbá wa tó ń kó àpàlà yìí, Àyìnlá Ọmọwúrà, pẹ̀lú ṣé kinní wọn yẹn, manager wọn àbí kí ló ń pè, ẹ wo tó padà end sí. So gbogbo orú nǹkan báyìí a ní láti máa sọ wọn ìtàn yìí ká wo kẹ́ lè fi understand, torí ń gbà ẹ̀dá làwọn èèyàn máa ń gbàgbé. So a ní láti máa rántí, ká máa reverse, ká máa review àwọn past wa. So gbogbo ẹ̀yin celebrity, ẹni tó bá lórí ọ̀fẹ́ láti come across ohun tí a lè dispute àbí tá a lè ṣàbòsí lé lórí ni pé misunderstanding máa wáyé, kò sí nǹkan tá a fẹ́ ṣe sí yẹn. Ẹlẹ́ran ara ni wá, even láàrin ọmọ ìyá sọ́mọ ìyá, ìyàwó sọ́kọ, bàbá sọ́mọ àbí ìyá sọ́mọ, ẹbí, misunderstanding máa wá. But ohun kan tá gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí ẹ̀yà nígbà a ní láti níbi tó jẹ́ pé ó máa pè wá sí. A ní láti ní nǹkan kan tó máa jẹ́ ká mọ̀ pé okay, tá a bá ń jà bí ká kúkọ, tí Yorùbá máa ń sọ pé tí a bá ń jà, tèmi àti èèyàn bá ń jà sí tó bá ní ìyá ẹni bí ìyá ọ̀rẹ́ mi ó máa ṣaláìsí, Yorùbá ní pé tí a bá ń jà a lè máa jà lọ́wọ́ o, kódà èmi àti ẹni lè máa jà lọ́wọ́, àmọ́ ẹ jẹ́ lọ ṣe ẹyẹ kẹ́yìn fún ẹni ẹ̀. Ẹ jẹ́ kí n lọ pọ́n ẹni tí nǹkan ṣe yẹn, jẹ́ lọ bá kẹ́dùn tí a bá ń jà bí ká kúkọ. Irú Portable tí mo kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀, nǹkan tá à ń sọ pa àwọn celebrity yẹn tó bá ń ṣe jàgídíjàgan tó ń ṣe tó fi ń make owó, ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà máa padà wò ó pè. But ohun tí ó ń jẹ́ kí n máa sọ wọn ọ̀rọ̀ tí mo fi ń bẹ̀bẹ̀ ni wípé kódà kí n má gbà tèèyàn, nǹkan yàn kan tí kò dára fún ọmọ ẹ̀dá láti ṣe ni pé ẹni tó wà lókè kéèyàn máa wish kéèyàn jábọ́, torí gbogbo wa là ń aspire ká ṣoríire, gbogbo wa là ń hustle láti lè ṣoríire. A fẹ́ kọ́ ọmọ wa ṣoríire. Èèyàn lè má like èèyàn, Ọlọ́run ló níyẹn, nífẹ̀ẹ́ èèyàn àbí ní like èèyàn wọn ń force èèyàn lè má like èèyàn, mi lè má like èèyàn, but I má like him àbí misunderstanding tàjọ ní kò gbọ́dọ̀ affect pé ìjẹ́ èèyàn ẹ kí n ro bí ro. Ẹ jẹ́ ká máa wò, torí kò possible. Òun sì ń bú Àṣàkẹ́, òun sì ń bú gbogbo àwọn èèyàn. Ṣé ìwọ ló wá sọ pé ó dá dàbí kéèyàn máa sọ pé òun dá jù láyé? Kò possible now. Òun fi ń carry cruise. Àwọn èèyàn tó bá súnmọ́ kọ́ pé tọrọ lòun ní jẹ́ kó wálẹ̀, àmọ́ tá lọ bá lọ àbọ̀ ń bọ̀, kò sí nǹkan tí èèyàn lè ṣe sí yẹn. Nature ni, kò ń ṣe pé wọ́n ṣépè fún yàn, kò ń ṣe pé bí wọ́n lọ ṣàṣìyàn.
tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ kí ni ètò wa ń pọ̀ jù láàrin Pasuma àti Taye Currency, Obesere, Wasiu Ayinde, gbogbo kí ni ètò ń pọ̀ jù láàrin àwa Yorùbá. Àwa tá dẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀yà wa tàbí tá a mọ̀ pé a great. Ẹ̀yin celebrity ẹ jẹ́ ká ẹjọ́ afọlọ́hun bẹ̀yìn. Afọlọ́hun bẹ̀yìn. Gbogbo nǹkan kọ́ lówó. Tó bá yẹ pé nítorí ẹ fi ń catch cruise ni, ẹ wo àwọn innocent people tí wọ́n máa wà novice, tó máa wà naive àwọn nǹkan tẹ́ ń ṣe. Ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni. Ẹ jẹ́ ká máa ṣe ní díẹ̀díẹ̀. Ẹ jẹ́ ká máa ṣe ní díẹ̀díẹ̀. Nítorí ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí, téèyàn bá sọ pé kò kàn wọ́n, ó lè jẹ́ ẹni tó sọ pé kò kàn wọ́n, tọ́lọ́run bá fún èèyàn ní ọgbọ́n àti ìmọ̀ àti òye láti lè withstand ìjà àbúrò èèyàn, ìjà ọ̀rẹ́ èèyàn, ìjà ọmọ èèyàn, ìjà ẹbí èèyàn, tó wọn ò bá lè withstand kíní deceitful life táwọn celebrity ń lò kọ́. Torí ayé social media la wà yìí, kò wá ń ṣe pé a fẹ́ ká máa búra wa ni. Ẹ jẹ́ ká máa sensitize. A ní láti bẹ̀ra wa ni, a ní láti pera wa ṣàkíyèsí ni. Èyí ni ọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n wá sọ fún àwọn ọmọ Yorùbá àti àwọn celebrity wa. Àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀, èmi náà ní títì mi lára. A dẹ̀ máa kọ́ ẹ̀kọ́ títí tí ọlọ́jọ́ máa fi dé ni. Ilé ìwọ̀n ṣe pé ta ló ràn wọ́. But tí ìlú bá dá one way or the other, gbogbo ala máa benefit. Mi ò kọrin, mi ò ń ṣe celebrity, mi ò mọ anything. But tí ìlú bá dá one way or the other, ó máa benefit ẹ̀. Àwọn ẹbí mi máa benefit ẹ̀. Tí ìlú ò bá dá one way or the other, ó máa kan gbogbo wa náà. So ẹ jọ̀ọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ bá tún ní bigger platform láti máa sọ wọn ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká máa pọ̀ wọn celebrity, ká máa pọ̀ wọn sí àkíyèsí. Wọ́n ní kókókó làárọ̀ fàdítì. Ohun tá a bá fẹ́ kó bàjẹ́, a máa sọ náà ni. We never can tell. Ọ̀rọ̀ tó ní kálukú wa bá ń sọ, ó lè take positive impact. Ẹ jẹ́ ká máa ṣe yìí. Ẹ ṣé gan. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ jọ̀ọ́ ẹ follow mi lórí social media handle mi, Ìjọmọlúàbí, lórí Facebook, TikTok, Instagram àti YouTube. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ ṣé.